ẹ̀ṣẹ̀ ní rí pé bí a ò bú ìyá mi so mo ready láti fún ẹ ní èsì nǹkan tó fún mi. Ọkùnrin máa ń fẹ́ súnmọ́ wa, ọkùnrin dẹ̀ máa tún fẹ́ sá because wọ́n máa ń fi ní pé mi ò fẹ́ kó nà mí o, mi ò fẹ́ gbé obìnrin ẹlẹ́ṣẹ̀ sílé ẹ mọ̀. Orúkọ mi ni Olúwọlé Bọ́látitó Ẹ̀bùolúwa tí gbogbo ènìyàn mọ̀ sí Black Tito. Ọ̀rẹ́ mi ló mú mi wọ ẹ̀ṣẹ̀, òun kò jẹ̀ṣẹ̀ mọ́ báyìí. Láti ibẹ̀ ni mo lọ sí touching train, mo wá rí kóòtù tó ń train wọn, wọ́n á sọ fún wọn pé ẹjọ́ sáà èmi náà bẹ́ẹ̀ máa train. So láti ibẹ̀ lọ inú mi bẹ̀rẹ̀ sí ní dùn pẹ̀lú nǹkan tí mo ṣe. Ìgbà tí mo ní ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wa àwọn òbí mi, Bàrígà lọ bí mi sí, Bàrígà ló ń dàgbà sí, Bàrígà mo ṣe gbogbo eré ìwé mo ti mọ gbogbo nǹkan mi. Bàrígà kò fà ní pé kí n má kàwé o rárá, kò sínú rárá. Èmi ni mo fẹ́ yọ ọmọ tí mo fẹ́ yà. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nípa àdúrà ìyá mi àtàwọn bàbá mi orí mi ti wálé. Àwọn èèyàn máa ń sọ pé ọmọ pátá ló máa ń jẹ ẹ̀ṣẹ̀ tòótọ́. Wọ́n á wá wọn ṣọmọ pátá o, ọmọ tó bí léèrè ó sì gbẹ́kùn òun ni àwa. Tẹ́ bá wo ìjìnlẹ̀ gbogbo àwọn tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ máa ń pé most of àwọn olówó yẹn máa ń fi ni pé ọmọ ọ̀tá ló wà nídìí ẹ̀ṣẹ̀, gbọ́pọ̀ ń ṣọmọ ọ̀tá ló wà nídìí ẹ̀ṣẹ̀. Mayweather ń ṣọmọ ọ̀tá, Anthony Joshua ń ṣọmọ ọ̀tá, Lester Shield ń ṣọmọ ọ̀tá. So bó ṣe púpọ̀ nínú wọn ń ṣọmọ ọ̀tá. Àfi àwọn oyè kàmádà ọkọ̀ àfi àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀, but púpọ̀ nínú wa ọmọ tó bí ń lè tó sì fún ń lè ní wa. Ó ní ìjọ kan ọjọ́ yẹn ẹni ẹ bú mọ́ mi jẹ́ wà lórí ìdúró. Bẹ́ẹ̀ mọ́ mi ń dí mi mú Tito nísòrò tọ̀pá tó bọ̀ pé èmi ní máa tètè bí mi. So tí nígbà bá ti ń bí mi bẹ́ẹ̀ tí bá ṣe nǹkan tí ẹ fi ń ṣe, omi máa dà lójú mi ni. Mo kàn kúrò bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn because inú bí mi gan-an ṣe wíwẹ̀ máa ṣẹlẹ̀. But gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ professional kò gbà kò tọ́ sọ́nà láti rí kí nǹkan bẹ́ẹ̀ kó wáyé látọwọ́ wa. Èmi rí ẹ̀ṣẹ̀ ní rí pé bí a ò bú ìyá mi so mo ready láti fún ẹ ní èsì nǹkan tó fún mi. Gẹ́gẹ́ bí obìnrin tó tún wá ń jẹ ẹ̀ṣẹ̀, ọkùnrin máa ń fẹ́ súnmọ́ wa, ọkùnrin dẹ̀ máa tún fẹ́ sá because wọ́n máa ń fi ní pé mi ò fẹ́ kó nà mí o, mi ò fẹ́ gbé obìnrin ẹlẹ́ṣẹ̀ sílé ẹ mọ̀. Àwọn ọkùnrin mi bó ṣe máa ń ronú, ọkùnrin mi máa tún fẹ́ súnmọ́ wa ní ìsìnmọ́ pé inú mi dùn, mo like nǹkan tí ẹni yìí ń ṣe. Ìgbà tí mo wà ní bí ọmọ ọdún 12, bàbá mi ní kí lọ kàwé. Bọ̀ ìgbà yẹn mo jẹ́ ọmọ tó burú gan-an, mo stubborn ló jẹ́ pé ibò gan òun ló kò fẹ́ kí ìyá mi kò fẹ́ kí n jẹ̀ṣẹ̀. Ní pé wọ́n wò pé ìwọ tó burú báyìí, ìwọ tó burú báyìí wá fẹ́ máa jẹ̀ṣẹ̀, kí ló wá kù? Wàá di ọmọ ọ̀tá sí gbogbo, fẹ́ máa gbé ìbọn, fẹ́ máa ṣe nǹkan bẹ́ẹ̀. But ìgbà tí wọ́n wá wọnú ẹ̀ṣẹ̀ dáadáa, gbogbo ẹ̀ wá wálẹ̀ lára mi. Wọ́n á di pé bá gba etí mi máa wọ̀ yín ni. So tí kò kí n ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣe yé tó gbogbo ẹ̀ ṣáà mo wá kà. Ìgbà tó yá mo sọ fún bàbá mi pé mo fẹ́ ká o. Fúnra mi náà tí mo ní mo kà náà fúnra mi mo sọ pé mo fẹ́ ká o. Tí bá wà níbi tí mo fẹ́ jẹ́ ẹ̀ṣẹ̀, mo wà ń bẹ̀ ni pé èmi ni ọba inú ibẹ̀ yẹn, ọkọ. Èmi ni ọba inú ibẹ̀ yẹn, èmi ni máa sọ nǹkan tó máa ṣe. O ní àyà láti sọ nǹkan tí máa ṣe fún mi. Èmi ni máa kú ẹ ní nǹkan tí boxing jẹ́. Bí ìwé yẹn tó jẹ́ pé kí nǹkan kékeré tó ṣẹlẹ̀ ń ta ẹ ti yọ ọwọ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ kúkú máa bọ̀ kẹ wá darapọ̀ mọ́ wa àwa ọmọ Ọlọ́run kẹ wá máa jẹ̀ṣẹ̀ pẹ̀lú wa. Tó bá jẹ́ pé ọ̀nà yín nìyẹn, Ọlọ́run lè ti bẹ̀ wọ̀ yín lọ́wọ́ kó gbé yín sókè. Kí iṣan wa lè lé, àwa ò kí ń lóògùn. Training ni à ń train lórí bá ṣe lè pass, bá ṣe lè ṣe lè à kí ń lò wọ́n. Àdè kí ń gbé oògùn olóró àbẹ́bọ̀lẹ̀ máa ń sọ. Ìmọ̀ràn mi fún àwọn obìnrin ẹgbẹ́ mi tí wọ́n fẹ́ ja ẹ̀ṣẹ̀, because mo rí pé ní àwùjọ àwa tá à ń jẹ́ṣẹ̀ yìí àwọn ọmọ tó bí ń lè ni wá o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá àti ìyá wa, ó ṣe gbogbo àwọn tá à ń jẹ́ṣẹ̀ ni a jẹ́ ìpáǹle àbí la jẹ́ èèyàn àbí a jẹ́ ọmọ ọ̀tá. Because mo rí pé nínú àwọn èèyàn wà tó fẹ́ jẹ́ṣẹ̀ ṣùgbọ́n òbí wọn àbí ìdí kan ìdí kejì ni wọ́n ń wò pé ó ṣe máa lọ jẹ̀ṣẹ̀
ohun tó bá ti lè mú wà wá yìí náà lórí méjì tá a ṣe ní àṣeyọrí tá a ṣe dájẹ máa ṣe jù báyìí lọ